èyí nìdí tí obìnrin oníṣòwò pàtàkì ìlú Èkó yìí ṣe fẹ́ bẹ́ sómi. Gbajúmọ̀ obìnrin kan tó fìlú Èkó ṣe bùgbé, Farida Sobowale, tó ní iléeṣẹ́ ìṣaralóge kan tí wọ́n ń pè ní Frida Skincare tó wà lágbègbè Sùúrùlérè nípínlẹ̀ Èkó ló kúrò nílé rẹ̀ tó sì fẹ́ lọ bẹ́ sínú omi ọ̀sà nírọ̀lẹ́ ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 17 oṣù kẹjọ ọdún yìí. Nínú fọ́nrán fídíò tó ṣàfihàn ibi tó ti fẹ́ bẹ́ sómi táwọn èèyàn sì ń lọ ọmú náà ló ti ń pariwo pé kí wọ́n jẹ́ kí òun kó sódò, táwọn èèyàn wọ̀nyí sì ń bẹ́ẹ̀ ló sì ń wa ẹkún mu níbi tó jókòó sí lẹ́yìn mọ́tò rẹ̀ tó dorí kodò sí. Gbajúmọ̀ oníṣòwò ni obìnrin yìí tí gbogbo èèyàn sì mọ̀ nípínlẹ̀ Èkó. Níbi oṣù méjì sẹ́yìn ló ṣègbéyàwó pẹ̀lú ọkùnrin kan tí wọ́n ń pè ní Démọ́lá Táyégbọ́, tọ́run pàápàá mọ̀ pé wọ́n ń ṣènáwó lóde ayé pẹ̀lú bí ayẹyẹ ìgbéyàwó náà ṣe lárinrin tó tí àwọn ọ̀tọ̀kùlú èèyàn káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin Èkó tó fi mú àwọn òṣèré tíátà pàápàá kò gbẹ́yìn. Ṣùgbọ́n láìpẹ́ yìí ni wọ́n ní ìgbéyàwó náà forí ṣánpọ́n, ó tú kayànnàyànnà, wọn kò sì rí ṣàjọmọ́. Ohun tó mú kí ọ̀rọ̀ náà burú ni àwọn àṣírí lọ́lọ́kan-ò-jọ̀kan tí tọkọ-tìyàwó yìí ń tú nípa ara wọn. Ọkọ obìnrin yìí fẹ̀sùn kàn pé ó rí èèyàn mọ́lẹ̀ nínú ṣọ́ọ̀bù rẹ̀ ní ọjà rẹ̀ fi ń tà wàràwàrà. Bẹ́ẹ̀ náà ló ní gbogbo ara rẹ̀ ló ti hun jọ, bó bá sì bọ́ra sílẹ̀ báyìí bí ìyá 100 ọdún ló ṣe rí. Ìwọ̀nyí àtàwọn ọ̀rọ̀ ìdọ̀tí míì tí ọkùnrin yìí ń sọ nípa ìyàwó rẹ̀ yìí. Ìbínú ọ̀rọ̀ yìí ni obìnrin náà fi kó ike àgbo lóríṣiríṣi tó ṣe fún ọkọ rẹ̀ náà síta. Ó ní irọ́ ló ń pa mọ́ òun pé òun ṣoògùn. Ó ní nǹkan ọmọkùnrin rẹ̀ tí kò ṣe dáadáa lòun torí ẹ̀kọ́. Obìnrin oníṣòwò yìí ṣàlàyé bó ṣe ra àgbo lóríṣiríṣi láti fi ṣètọ́jú rẹ̀ àti owó oríṣiríṣi tó ti ná fún. Ṣùgbọ́n tí ọkùnrin náà ya aláìmoore, ó fi kún un pé ọkùnrin yìí ní kí òun lọ yọ ìdí òun síta kí òun sì ṣe iṣẹ́ abẹ ikùn. Èyí ni òun kọ̀ láti ṣe, èyí ló ṣokùnfà èdè àìyedè náà. Ṣùgbọ́n níṣe ni ọ̀rọ̀ náà gba gbogbo orí ayélujára tí wọ́n sì ń gbà bí ẹni gbàgbọ́ ọtí. Ó jọ pé èyí ló ti obìnrin náà lójú tó fi pinnu láti kúkú gbẹ̀mí ara rẹ̀ nípa kíkó sí odò ọ̀sà kí gbogbo ohun tó ń rò nílẹ̀ sí kúkú tán. Àbáyà dúdú kan ló wọ̀ tó sì páàkì ọkọ rẹ̀ níbi tó ti fẹ́ lọ bẹ́ sómi làwọn èèyàn tó wà nítòsí ṣúgbà rẹ̀ tí wọ́n sì rọ̀ pé kó má ṣe bẹ́ẹ̀. Látìgbà tí arẹwà obìnrin tí gbogbo èèyàn mọ̀ dáadáa yìí ti fẹ́ gbé ìgbésẹ̀ ọ̀hún làwọn èèyàn ti ń bẹ́ẹ̀ tí wọ́n rọ̀ tí wọ́n sì ń pàrọwà fún un lóríṣiríṣi pé ìrètí ṣì wà fún un. Gbogbo ohun tó ń fẹ́ ni Ọlọ́run máa fi lé e lọ́wọ́ kó má torí ohun tó ń là kọjá para rẹ̀. Lẹ́yìn ọ̀pọ̀ àrọwà lóbìnrin arẹwà yìí padà tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lórí ikú àìtọ́jọ́ tó fẹ́ fi para rẹ̀ náà. Ó ní ẹbí, ará, ọ̀rẹ́ àti ojúlùmọ̀ gbogbo ni wọ́n kìlọ̀ fún mi láti má wọ inú ìgbéyàwó náà. Wọ́n ní owó ọwọ́ mi ni ọkùnrin náà fẹ́ gbà, ṣùgbọ́n mi ò gbọ́ torí pé ìfẹ́ ti rúbò mí lójú. Mo bẹ̀bẹ̀ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ àwọn ọmọ mi pẹ̀lú ipò tí wọn ò bá wà, ká ní mo ti para mi ni. Tó bá jẹ́ pé mo ti kó sódò tí mo sì kú ni, èmi náà kò ní dáríjì ara mi láéláé. Báyìí ni obìnrin yìí tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀. Jamiu Àbáyọ̀mí ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ Aláròyé Online TV.